ètò ìdájọ́ Nasarawa béèrè fún ìbuwọ́lù gómìnà Sule láti yẹgi fún Àjàyí olórin ẹ̀mí tó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ Salome. Ẹ fura o, àwọn agbésùnmọ̀mí tuntun wúlúwúlú lábẹ́ ikọ̀ Boko Haram tó ti gbéra sọ lápá ẹkùn gbùngbùn àríwá ilẹ̀ wa Nàìjíríà. Àbùdá 4 ni mo ní o, 3 ni mo fi hàn nínú ilé bíbí Naija. Èyí tí mo bá fẹ́ ni mo máa ń lò. Ìmísí ọmọbìnrin tó gba ipò kìíní nínú ilé bíbí Naija ló sọ bẹ́ẹ̀. Èmi ò ní kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ o. Ìyá àbèjì ọmọ aráyé lè fi gbéta fún báwọn èèyàn kan ṣe ń gbé ìròyìn ikú rẹ̀ kiri dípò ìyá ilé ọ̀kan gbajúmọ̀ àgbà òṣèré tó ṣẹ̀ṣẹ̀ kú. Ọdún 42 rèé o tí mo ti ń ṣiṣẹ́ sẹ́ẹ̀bù, iṣẹ́ kafọ̀mọ́tò, eré ìdárayá láti fi ń ṣe lọ́jọ́ ògbó. Àwọn àgbààgbà tí wọ́n yanṣẹ́ kafọ̀mọ́tò láàyò ni wọ́n sọ ìrírí wọn. Ìdí rẹ̀ o tí a ṣe fẹ́ kí ìdìbò wáyé lóṣù kọkànlá ọdún 2026 dípò oṣù kejì ọdún 2027. Ilé aṣòfin ilẹ̀ wa Nàìjíríà ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àwọn orílẹ̀-èdè tó ṣeéṣe kí ikọ̀ Super Eagles bá pàdé nínú play-off láti yege lọ sí ìdíje fún ife ẹ̀yẹ àgbáyé nìwọ̀nyí. Àwọn ọmọ ìgbìmọ̀ Tescom Ọ̀yọ́ gbóṣùbà káre fún gómìnà Mákindé lórí gbígba ó lé lẹ́gbẹ̀rún 10 àwọn olùkọ́. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Iléeṣẹ́ ẹ̀ka ètò ìdájọ́ Nasarawa béèrè fún ìbuwọ́lù gómìnà Sule láti yẹgi fún Àjàyí olórin ẹ̀mí tó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ Salome. Iléeṣẹ́ ẹ̀ka ètò ìdájọ́ nípínlẹ̀ Nasarawa ti béèrè fún ìbuwọ́lù gómìnà Abdullahi Sule láti yẹgi fún Olúwatìmílẹ́yìn Àjàyí ẹni tí wọ́n dájọ́ ẹ̀wọ̀n fún látàrí pé ó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ Salome Adaidu tó tún jẹ́ ọmọ ẹgbẹ́ àgùnbánirọ̀ lóbìnrin. Olórí ẹ̀ka ètò ìdájọ́ àti kọmíṣánná fọ́rọ̀ ètò ìdájọ́ amòfin Danladi Isaac fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn. Àjàyí ní ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ náà tó fìdí jókòó nílùú Láfíà dájọ́ ikú fún nípa yíyẹgi fún títí tẹ́mi ó fi bọ́ lọ́rùn rẹ̀ lọ́jọ́ 26 oṣù kẹfà ọdún 2025 lẹ́yìn tó jẹ̀bi ẹ̀sùn ìṣekúpààyàn tí wọ́n fi kàn án. Gẹ́gẹ́ bí olórí ẹ̀ka ètò ìdájọ́ ṣe wí, ọ̀daràn náà ní gbèdéke 90 ọjọ́ láti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn èyí tó parí lọ́jọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2025 láìsí ìwé ẹ̀bẹ̀ pípe ẹjọ́ kòtẹ́milọ́rùn. Amòfin Isaac ní nígbà tí gbèdéke ọjọ́ láti fi pe ẹjọ́ kòtẹ́milọ́rùn ti kọjá báyìí, iléeṣẹ́ ẹ̀ka ètò ìdájọ́ ti bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ tó bá òfin mu èyí tó pè fún ìbuwọ́lù gómìnà láti yẹgi fún ọ̀daràn náà níbàámu pẹ̀lú àlàkalẹ̀ òfin. Tí a ò bá gbàgbé, a ó rántí pé Àjàyí olórin ẹ̀mí ẹni ọdún 31 ni wọ́n fi gbòòrò òfin gbé lóṣù kìíní ọdún 2025 lẹ́yìn tí ọwọ́ pálábá rẹ̀ ségi lákòókò tí wọ́n ká orí ọ̀rẹ́bìnrin rẹ̀ Salome Adaidu mọ́ lọ́wọ́. Àkókò náà ní àwọn olùjọ́sìn náwó gan. Àjàyí ló ṣe bẹ́ẹ̀ kùn ẹ̀yà ara òkú náà wẹ́lẹ́wẹ́lẹ́ nínú yàrá rẹ̀ ní Newcastle níjọba ìbílẹ̀ Karu nípínlẹ̀ Nasarawa. Lákòókò ìgbẹ́jọ́ náà, Àjàyí jẹ́wọ́ pé òun ṣekú pa ọ̀rẹ́bìnrin òun torí owú jíjẹ lẹ́yìn tóun rí àtẹ̀jíṣẹ́ kan lórí fóònù ìbánisọ̀rọ̀ rẹ̀. Onídàájọ́ Simon Aboki ti ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Nasarawa ní ọ̀daràn náà jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn èyí tí ìjìyà ikú ń bẹ fún lábẹ́ òfin abala section 221 ti Penal Code. Ó ṣèdájọ́ pé àwọn agbẹjọ́rò pèsè ẹ̀rí máa jẹ́ mìíṣó tó kọjá ìsiyèméjì. Ìṣẹ̀lẹ̀ ìṣekúpààyàn ọ̀hún ló gba ìgboro kan tí wọ́n sì ń pè fún ìdájọ́ òdodo fún àwọn olùfarakásá lórí ẹ̀sùn ìpalára tako àwọn obìnrin àti àwọn ọmọ ẹgbẹ́ àgùnbánirọ̀ NYSC. Ẹ fura o, àwọn agbésùnmọ̀mí tuntun wùlùwùlù lábẹ́ ikọ̀ Boko Haram tún ti gbéra sọ lápá ẹkùn gbùngbùn àríwá ilẹ̀ wa Nàìjíríà. Ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ wa Nàìjíríà ti wá polúkúmọ̀sù tán báyìí látàrí bí àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí tuntun míì tí wọ́n pè ní wùlùwùlù tó ṣe ti gbéra sọ lápá ẹkùn gbùngbùn àríwá ilẹ̀ wa Nàìjíríà, èyí tí ọ̀pọ̀ àwọn èèyàn tún ti ń kọminú lé lórí báyìí nípa ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ jákèjádò ẹkùn náà. Gómìnà Abdullahi Sule tí ìpínlẹ̀ Nasarawa ló ké gbàjarè síta lúgọ ìtanilólobó lákòókò ìpàdé ọ̀rọ̀ ètò ààbò nílùú Láfíà olú ìlú ìpínlẹ̀ náà. Ó ṣèkìlọ̀ pé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ ìtọpinpin ti jẹ́ kó di mímọ̀ pé ẹgbẹ́ wùlùwùlù yìí yóò jẹyọ jáde látinú ikọ̀ àgbésùnmọ̀mí Boko Haram gẹ́gẹ́ bí ìkànnì Daily Nigerian ṣe gbé jáde síta. Gẹ́gẹ́
bí gómìnà ṣe wí, ẹgbẹ́ ikọ̀ agbésùnmọ̀mí tuntun ọ̀hún ti bẹ̀rẹ̀ sí ní jẹ gàba lápá ẹkùn gbùngbùn àríwá ilẹ̀ wa Nàìjíríà, pàápàá jùlọ nípínlẹ̀ Kwara. Ìṣẹ̀lẹ̀ tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ohun tó bani lẹ́rù tó sì ń ṣokùnfà ìpayà àìbalẹ̀ ọkàn. Gómìnà ní ó ṣe pàtàkì láti rí dájú pé àwọn gbé ìgbésẹ̀ tó yẹ ní kánmọ́nkóbó lójúnà láti má ṣe fààyè gba àwọn ikọ̀ agbésùnmọ̀mí ọ̀hún láti wọ ìpínlẹ̀ àwọn wá. Ó ní àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí làkúráwá ti jẹ́ ìṣòro ńlá báyìí nípínlẹ̀ Kwara. Wọ́n wà láwọn apá ibìkan nípínlẹ̀ Kebbi àti Sokoto, ṣùgbọ́n nísinsìnyí wọ́n ti wá di gbajúmọ̀ ògbóǹtarìgì agbésùnmọ̀mí ní Kwara. Kwara jẹ́ ọ̀kan lára àwọn ìpínlẹ̀ lápá ẹkùn gbùngbùn àríwá ilẹ̀ wa. Gómìnà ní àwọn gbọ́dọ̀ rí dájú pé àwọn ikọ̀ agbésùnmọ̀mí ọ̀hún kò ná ìyẹ́ wọn wá sí ìpínlẹ̀ Nasarawa. Gómìnà Sule tẹnumọ́ ìṣe pàtàkì láti wà lójúlá lákànfin sọrí lójúnà láti dènà ikọ̀ àwọn agbésùnmọ̀mí láti wọ ìpínlẹ̀ wá. Gómìnà tún pàṣẹ kí ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó wáyé níjọba ìbílẹ̀ Kokona nípínlẹ̀ náà. Gómìnà tún darí kọmíṣánná ọlọ́pàá àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS láti tètè gùnlé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà lójúnà láti fojú àwọn àṣeláàbí náà wíná òfin. Gómìnà tún kọminú banújẹ́ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń wáyé níjọba ìbílẹ̀ Láfíà àti Karu. Ó ké sí àwọn àjọ elétò ààbò láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìtọpinpin ìwádìí àti lílo àwọn ìlànà ètò ààbò míì láti gbógun ti àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé lemọ́lemọ́ tó ń wáyé nípínlẹ̀. Àbùdá mẹ́rin ni mo ní o, 3 ni mo fi hàn nínú ilé bíbí Naija. Èyí tí mo bá fẹ́ ni mo máa ń lò. Ìmísí, ọmọbìnrin tó gba ipò kínní nínú ilé bíbí Naija, ló sọ bẹ́ẹ̀. Fún ọ̀pọ̀ èèyàn tó jẹ́ olólùfẹ́ tó nífẹ̀ẹ́ àti máa wo gbajúgbajà ètò Big Brother Naija, ìkẹwàá irú rẹ̀ tó wáyé láìpẹ́ yìí nínú ọdún 2025 tá a wà yìí, orúkọ èèyàn kan tí wọn kò lè gbàgbé láíláí nínú ètò náà fún tọdún yìí. Orúkọ onítọ̀hún ni Ìmísíolúwa Àyànwálé, obìnrin tó ṣe ipò kínní nínú ilé bíbí Naija náà fún ọdún yìí. Ọ̀pọ̀ èèyàn tó jẹ́ olólùfẹ́ ọmọge náà sì ló ṣe àtìlẹ́yìn fún láti yege nínú ilé bíbí Naija náà. Ìmísíolúwa nígbà tó ń sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí BBC ṣe fún un, ó ní ìpele tó 4 ìhùwàsí àti àbùdá ni òun ní, èyí tó bá pè fún ni òun máa ń fi hàn. Ìmísíolúwa Àyànwálé tí ọ̀pọ̀ olólùfẹ́ rẹ̀ máa ń pè ní Ìmísí ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí òun níbi ètò bíbí Naija. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní onígbàgbọ́ gidi ni òun tí òun sì máa ń sin Ọlọ́run lótìtọ́ àti ní òdodo, torí Ọlọ́run ní ká sin òun pẹ̀lú ọkàn mímọ́ àti ọwọ́ mímọ́. Ògo Ọlọ́run ló kàn farahàn nínú ayé òun torí òun kò mọ̀ ṣe. Ó ní tí àwọn èèyàn gan bá gbọ́ àwọn nǹkan tí òun ti ṣe sẹ́yìn, àwọn èèyàn lè máa la ẹnu. Nígbà tó ń ṣàlàyé irú èèyàn tó jẹ́ pàápàá pẹ̀lú ìhùwàsí rẹ̀ nígbà tó wà nínú ilé bíbí Naija, Ìmísí ní òun ní ọ̀pọ̀lọpọ̀ ìhùwàsí. Ó ní òun ní ìpele tó 4 ìhùwàsí àti àbùdá tí òun máa ń hù. Èyíkéyìí tí wọ́n bá fẹ́ ni òun máa ń fún àwọn èèyàn. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní o lè rí Ìmísí kan lónìí kí o rí Ìmísí mìíràn ní ọ̀la kó o tún rí Ìmísí kẹta. Ó dàbí pé Ìmísí 3 ni òun fi hàn àwọn èèyàn nílé bíbí Naija. Ó ní òun máa ń wọ kaba àdábolẹ̀, àmọ́ nígbà mìíràn òun lè múra tó jẹ́ pé táwọn ọkùnrin gan bá rí òun, wọn yóò dàbí pé kí wọ́n gbé òun. Ó ní òun kì í sábà ró ìró àti bùbá. Ìró àti bùbá báwo? Àfi kóhun ó wọ kaba aṣọ dàbolẹ̀. Àmọ́ nígbà mìíràn òun lè múra tó jẹ́ pé táwọn ọkùnrin gan bá rí, yóò dàbí kí wọ́n jí òun gbé. Nígbà tí wọ́n béèrè ìbéèrè tí ó ní ṣe lórí pé kí ni ìbáṣepọ̀ tó wà láàrin òun àti gbajúmọ̀ òṣèrékùnrin Kọ́lá Ajéwọlé, Ìmísí ní bùọ̀dà Kọ́lá jẹ́ èèyàn kan ní agbo òṣèré tíátà tí òun máa ń gba ìmọ̀ràn lọ́wọ́ rẹ̀ nípa àwọn ìgbésẹ̀ tí òun bá fẹ́ gbé, tí yóò sì máa ń tọ́ òun sọ́nà pé báyìí ni kí òun ó sì ṣe. Àmọ́ òun kò mọ ibi tí wọ́n ti gbọ́ pé ọmọ bíbí Kọ́lá Ajéwọlé ni òun. Ó ní àwọn ọmọ wọn tí òun mọ̀ ní Tèmítọ́pẹ́ àti Ìrèolúwa. Lẹ́yìn tí Ìmísí yege nílé bíbí Naija bí olùdíje tó ṣe ipò kínní, ẹ̀bùn owó tí yóò gbà lápapọ̀ ló jẹ́ mílíọ̀nù lọ́nà 150 náírà, 150 million naira. Àmọ́ èyí tó jẹ́ owó tí yóò gbà nínú àpapọ̀ owó náà jẹ́ mílíọ̀nù lọ́nà 100 náírà. Kò sì pẹ́ ní ìròyìn ń jà rìnrìn nílẹ̀ pé ìjọba yóò yọ owó gọbọi nínú ẹ̀bùn Ìmísí gẹ́gẹ́ bí owó orí. Nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ owó orí, Ìmísí ní èèyàn tó máa ń bọ̀wọ̀ fún òfin ni òun. Bí òun bá sọ pé òun máa san owó orí náà, òun máa san ni. Ìmísíolúwa Àyànwálé wá rọ àwọn ọ̀dọ́ akẹgbẹ́ rẹ̀ pé kí wọ́n ṣiṣẹ́
kí wọ́n sì máa gbàdúrà iṣẹ́ àti àdúrà ìyọrísí rẹ̀ ìbùkún ni. èmi ò ní kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ o. ìyá àbèjì ọmọ aráyélé ló fi gbé ta fún báwọn èèyàn kan ṣe ń gbé ìròyìn ikú rẹ̀ kiri dípò ìyá ilé ọ̀kan gbajúmọ̀ àgbà òṣèrébìnrin tó ṣẹ̀ṣẹ̀ kú. kẹ́nìkan ó má fi ọ̀run yọ ẹnìkan o, gbogbo wa là ń lọ, ṣùgbọ́n bí èèyàn ò bá tí ì kú bàbá ẹnìkan ò lè gbé ní sin. èyí lohun tí abilékọ Níkẹ́ Gboyè, àgbà òṣèré tí àwọn èèyàn mọ̀ sí ìyá ìbejì ọmọ aráyélé ṣàlàyé nípa ìròyìn ikú rẹ̀ tí àwọn kan bẹ̀rẹ̀ sí gbé kiri láti ọjọ́ ìṣẹ́gun Tuesday. ìròyìn ikú ìyá ìbejì ọmọ aráyélé náà tó gbòde lójijì yìí kò sẹ́yìn ikú àgbà òṣèrébìnrin tíátà míì, ìyẹn ìyá ilé ọ̀kan tí orúkọ rẹ̀ gangan jẹ́ Florence Ògúnbíyì tó jáde láyé lọ́jọ́ ìṣẹ́gun Tuesday. ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ pé níṣe ni àwọn ẹ̀ka ìròyìn kan bẹ̀rẹ̀ sí kéde pé ìyá ìbejì ọmọ aráyélé ló jáde láyé. kódà àwọn ẹ̀ka ìròyìn náà tó fi fọ́tò àsìkò tí ìyá ìbejì ń ṣe àìsàn gbé ìkéde ikú rẹ̀ náà lẹ́sẹ̀ tó sì ń tàn káàkiri ayélujára. nígbà tí ikọ̀ ìròyìn BBC News Yorùbá kàn sí ìyá ìbejì ọmọ aráyélé lórí fóònù lówùúrọ̀ ọjọ́rú Wednesday ọjọ́ 15 oṣù kẹwàá ọdún 2025. èyí ni ohun tí ìyá náà àti ọmọ rẹ̀ Rónkẹ́ Gboyè sọ. ìyá ìbejì ọmọ aráyélé nígbà tó ń sọ̀rọ̀ ó ní gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe ń gbọ́ ohùn òun kétékété yìí, èmi ò kú o, mo wà láyé mo sì wà láàyè nínú ilé mi nìbàdàn. ó ní ọ̀rẹ́ òun ní ìyá ilé ọ̀kan tí ìròyìn ikú rẹ̀ gbòde, àwọn jọ ṣiṣẹ́ tíátà papọ̀ ní agbègbè Ifọ̀ nípínlẹ̀ Ògùn ló sì ń gbé ní tirẹ̀. òun ló ṣaláìsí tí àwọn èèyàn ń sọ kiri nípa rẹ̀, kì í ṣe òun. ó ní òun kọ́ lòun kú o, kẹ́ni tí ó gbọ́ kó sọ fún ẹni tí ò gbọ́. ìkéde ikú òṣèrébìnrin náà ìyá ìbejì ọmọ aráyélé ló ti ṣáájú kàn jáde síta láì tí ikú rẹ̀ kò sẹ́yìn àárẹ̀ tó ṣe lọ́dún díẹ̀ sẹ́yìn, èyí tó mú kó béèrè ìrànlọ́wọ́ aráàlú tí pásítọ̀ Adémọ́lá tó ní ìjọ Àgbàlá Gabriel nìbàdàn sì ṣe ìrànlọ́wọ́ ilé kan fún un àti ṣọ́ọ̀bù tí ìyá náà yóò ti máa ta ọjà. nígbà tó ń kí ọ̀rọ̀ ìyá rẹ̀ lẹ́yìn nípa ìròyìn ikú tó jáde náà, Rónkẹ́ Gboyè tó jẹ́ ọmọ ìyá ìbejì sọ pé àwọn èèyàn ti fẹ́rẹ̀ pé òun pa lórí fóònù. ó ní ọ̀pọ̀ èèyàn ló ń pe òun láti béèrè pé ṣé lóòótọ́ ni màmá òun kú, tí òun sì ń jẹ́ kí wọ́n mọ̀ pé màmá òun ò kú, wọ́n wà láàyè nílé wọn nìbàdàn. ìyá ilé ọ̀kan tó kú yìí ló jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ màmá òun tẹ́lẹ̀. ó ní òun rántí pé àwọn ti jọ gbé ilé kan náà rí ní Meiran nílùú Èkó. ìyá náà àti ìyá ìbejì jọ ṣiṣẹ́ pọ̀ bí ẹgbẹ́ kan náà nígbà kan. kódà nígbà tí Àgbàlá Gabriel sí ilé fún ìyá ìbejì, ìyá ilé ọ̀kan wá kí àwọn níbẹ̀. oṣù kan gbáko ni wọ́n sì lò nìbàdàn látàrí pé àwọn náà fẹ́ rí Àgbàlá Gabriel bóyá yóò lè ṣe ìrànlọ́wọ́ fún wọn, ṣùgbọ́n wọn kò padà rí tí wọ́n fi padà. ó ní bí ọ̀rọ̀ ìyá ilé ọ̀kan àti màmá òun ìyá ìbejì ọmọ aráyélé ṣe rí nìyẹn. nítorí náà kí wọ́n bá òun sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé ìyá ìbejì ọmọ aráyélé kọ́ ló kú, ìyá ilé ọ̀kan ọ̀rẹ́ rẹ̀ ló kú o. àgbà òṣèrébìnrin náà Níkẹ́ Gboyè ìyá ìbejì ọmọ aráyélé kì í ṣe òṣèré tí àwọn ọ̀dọ́ àsìkò yìí mọ̀, ṣùgbọ́n fún àwọn èèyàn tó ti ń bá eré tíátà Yorùbá bọ̀ láti bí 40 ọdún sẹ́yìn, òdú ni màmá náà lágbo tíátà. eré ọlọ́sẹ̀ mẹ́tàlá kan tí wọ́n pe àkọlé rẹ̀ ní ọmọ aráyélé, èyí tí olóògbé Ọlá Ọmọnìtàn bàbá No Regret kọ, ló fún Níkẹ́ Gboyè ní òkìkí púpọ̀ tó sì tún fún un ní orúkọ ìyá ìbejì ọmọ aráyélé tí àwọn èèyàn mọ̀ sí di òní olónìí. ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun ni tí ó sì jẹ́ ìyàwó fún àgbà òṣèré olóògbé Gboyè táwọn èèyàn mọ̀ sí Tìró Àhọmọ́jú. ikú ọmọ rẹ̀ àkọ́bí tó wáyé ní nǹkan bíi ọdún 3 sẹ́yìn ló di àárẹ̀ sí ìyá ìbejì lára. àárẹ̀ náà pọ̀, ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run àti àwọn ẹlẹ́yinjú àánú, ìyá náà dìde lórí ẹsẹ̀ rẹ̀, ó sì ń gbé ilé tí Àgbàlá Gabriel kọ́ fún un sílùú Ìbàdàn bí kò tilẹ̀ lè lọ sí oko èrè mọ́, àmọ́ ó wà láyé wà láàyè kò tí ì kú. ọdún 42 rèé o tí mo ti ń ṣiṣẹ́ sẹ́ẹ̀bù, iṣẹ́ káfọ̀ mọ́tò, eré ìdárayá la sì fi ń ṣe lọ́jọ́ ògbó. àwọn àgbààgbà tí wọ́n yanṣẹ́ káfọ̀ ọkọ̀ láàyò ni wọ́n sọ ìrírí wọn. Yorùbá bọ̀ wọ́n ní ìdí iṣẹ́ ẹni láti mọni lọ́lẹ̀. ẹni tí òjò kò pa tí oòrùn kò sì pa, ó ṣeéṣe kó jẹ́ pé ìṣẹ́
ni yóò pa á. Bí ọ̀rọ̀ ṣe rí rèé pẹ̀lú àwọn bàbá àgbàlagbà kan tí wọ́n fi arúgbó ara ṣiṣẹ́ ọkọ̀ fífọ̀. Àwọn bàbá àgbàlagbà náà ní ọjọ́ orí wọn wà láàrin 70 sí 100 ọdún tí wọ́n yan iṣẹ́ ọ̀hún láàyò láti máa ṣe. Iṣẹ́ ọkọ̀ fífọ̀ tí wọ́n yàn láàyò yìí ló nílò okun àti agbára láti ṣe é. Kí lohun tó sún àwọn bàbá arúgbó náà dé ìdí iṣẹ́ ọkọ̀ fífọ̀ yìí? Báwo ni wọ́n ṣe ń rí okun àti agbára láti ṣiṣẹ́ náà? Ẹ̀wẹ̀, kí làwọn àǹfààní tí wọ́n rí nídìí iṣẹ́ náà àti ìpèníjà tó wà níbẹ̀? Lásìkò tí àwọn bàbá tó ń fọ ọkọ̀ tí wọ́n tó 9 níye ń sọ̀rọ̀ nínú fọ́nrán fídíò kan tí ikọ̀ BBC gbé jáde, Emeka Oke tó jẹ́ ọ̀kan lára àwọn bàbá arúgbó tó ń fọ ọkọ̀ náà ní ẹni ọdún 70 ni òun, tí òun sì ti ń ṣiṣẹ́ ọkọ̀ fífọ̀ láti ọdún 42 sẹ́yìn. Ó ní lẹ́nu iṣẹ́ náà àìmọye ni ojú òun ti rí bí ó kọ podcast show ìkànnì wa Drive TV. Ọ̀kan nínú àwọn bàbá àgbà náà lóun kò lè rìn dáadáa tẹ́lẹ̀, àmọ́ láti ìgbà tí òun ti ń fọ mọ́tò ni ara òun ti le sí. Ó ní ṣíṣe iṣẹ́ náà dàbí ìgbà tóun ṣe eré ìdárayá ni. Nínú ìrírí wọn, gbogbo àwọn bàbá tó ti dàgbà débi tí wọ́n ti ní ọmọ yìí ló ní ọ̀pọ̀ àrífín, àbùkù, ẹ̀gbin ló wà nídìí iṣẹ́ náà, àmọ́ àwọn ò kí ń wo ariwo ọjà torí ariwo ọjà ò lè pa bàbá ọlọ́jà láéláé. Ó ní àwọn èèyàn máa ń bi àwọn pé níbo ni àwọn ti rí okun láti máa fi fọ mọ́tò pẹ̀lú ọjọ́ orí àwọn, tí àwọn á sì máa fún wọn lésì pé iṣẹ́ náà ló ń fún àwọn lókun tó ń dà wọ́n lára yá. Kódà ọ̀pọ̀ nínú wọn sọ pé àwọn kò lè rìn dáadáa tẹ́lẹ̀, àmọ́ láti ìgbà tí àwọn ti ń fọ mọ́tò bẹ̀rẹ̀ nàró rìn síwájú rìn sẹ́yìn ni àwọn ti ń rìn dáadáa. Bákan náà ni wọ́n sọ pé owó tí àwọn ń rí láti ara ọkọ̀ fífọ̀ yìí ni àwọn ń lò láti fi tọ́jú ara àwọn àti ẹbí àwọn pẹ̀lú. Ẹ̀kọ́ àti ìpèníjà ló jẹ́ fún àwọn ọ̀dọ́ àsìkò yìí tí wọ́n ń pariwo kò síṣẹ́ lóde. Bí irú àwọn èèyàn yìí bá lè máa fi arúgbó ara ṣe irú iṣẹ́ yìí, ìpèníjà ló yẹ kí ó jẹ́ fún àwọn ọ̀dọ́ pé kí àwọn náà wá ọ̀nà láti ṣàgbékalẹ̀ ohun kan tí wọ́n lè máa ṣe. Kí wọ́n rántí ọ̀rọ̀ àwọn àgbà tó ní pé ẹni tí ò lè fi irun dúdú ṣiṣẹ́ yóò fi irun funfun kúṣẹ́. Ìdí rèé o tí a ṣe fẹ́ kí ìdìbò wáyé lóṣù kọkànlá ọdún 2026 dípò oṣù kejì ọdún 2027. Ilé aṣòfin ilẹ̀ wa Nàìjíríà ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Lòdì sí ọdún mẹ́rin tí ìdìbò àpapọ̀ máa ń wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà, ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti dábàá pé kí èyí tó yẹ kó wáyé lóṣù kejì ọdún 2027 wáyé ní oṣù kọkànlá ọdún 2026. Èyí yóò mú kí ìdìbò náà wáyé ní oṣù 6 síwájú àsìkò tó yẹ kó wáyé ní 2027. Alága ìgbìmọ̀ tó ń rí sí ètò ìdìbò nílé ìgbìmọ̀ aṣòfin àgbà Nàìjíríà, Adébáyọ̀ Balógun, sọ pé àbá náà tí wọ́n dá lọ́jọ́ Ajé yìí níbi ìpàdé ìgbìmọ̀ tó ń rí sí ìdìbò nílùú Àbújá wà ní ìbámu pẹ̀lú ìwé òfin amendment ọdún 2025. Ìbò oṣù kọkànlá yìí ni yóò yí ìlànà tí Nàìjíríà ń lò tẹ́lẹ̀ padà, ìyẹn tí òfin ìdìbò ọdún 2022 wọn yóò sì gbé tuntun kalẹ̀ fún 2025. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n fi gbé àbá náà lẹ́sẹ̀, wọ́n ní ìdìbò sí ọ́fíìsì ààrẹ àti àwọn gómìnà gbọ́dọ̀ wáyé nígbà tí yóò bá fi kù ọjọ́ 95 185 tí àwọn tó wà nípò náà yóò kúrò níbẹ̀. Àtẹ̀jáde náà ní ìdí kejì tí wọ́n là kalẹ̀ ni pé yóò mú kí gbogbo ẹ̀sùn ìdìbò àti ẹjọ́ tó wà ní ilé ẹjọ́ lórí ìbò ti yanjú pátá kí ìdìbò tó wáyé. Wọ́n ní àbá tí àwọn dá yìí wà láti jẹ́ kí gbogbo ẹ̀sùn lórí ìdìbò ti yanjú pátá kó tó di ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2027 tí ìjọba tuntun yóò bẹ̀rẹ̀. Àmọ́ àwọn aṣòfin fi kún un pé àyípadà yìí nìkan lè má tó, bí kò ṣe pé kí ilé ẹjọ́ ṣe tán láti yanjú gbogbo ẹ̀sùn ìdìbò tí wọ́n bá ń gbọ́ lọ́wọ́. Àwọn nǹkan mìíràn tó rọ̀ mọ́ àbá ìdìbò tuntun náà ni pé àwọn tó wà lẹ́wọ̀n náà yóò ní àǹfààní láti dìbò bíi ẹ̀tọ́. Àwọn ọmọ Nàìjíríà tó wà lókè òkun náà yóò lè tètè rí ìbòdì, lílo NIN fún ìforúkọsílẹ̀ ṣáájú ìdìbò, dídi ìbò pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ àti fífi ayélujára kéde èsì ìdìbò. Yàtọ̀ sí ọjọ́ ìdìbò tí yóò yà kankan, àwọn aṣòfin tún dábàá pé káàdì ìdìbò alálòpẹ́ lè má pọn dandan fún olùdìbò láti ní mọ́. Lílo káàdì ìdìbò alálòpẹ́ PVC lè má pọn dandan mọ́ níwọ̀n ìgbà tí ẹ̀rọ Bimodal Voter Accreditation System BVAS kò ti dá ohun tó wà nínú rẹ̀ microchip mọ̀. Wọ́n fi kún pé àwọn olùdìbò tó forúkọ sílẹ̀ yóò lè lo ẹ̀rọ ayélujára láti tẹ káàdì wọn jáde nígbàkúùgbà tí wọ́n bá fẹ́ lò ó. Èyí yóò tún gba agbára lọ́wọ́ àwọn tó bá ń ra káàdì ìdìbò lọ́wọ́ àwọn èèyàn bí àwọn aṣòfin ṣe wí. Àbá
mìíràn tó tún wáyé ni pé àwọn ẹgbẹ́ òṣèlú náà yóò lè tẹ̀lé ojúṣe wọn nípa fífi orúkọ àwọn olùdíje wọn ránṣẹ́ síwájú ọjọ́ ìdìbò. Bákan náà ni àwọn olùdíje tó bá yege nínú ìdìbò abẹ́lé nìkan ni òfin yóò gbà wọlé. Láti fi òfin gbé àwọn àtúntò yìí lẹ́sẹ̀, àwọn aṣòfin gbé ìgbésẹ̀ àbá kan tí yóò yí òfin 1999 padà, èyí tí yóò fún wọn lágbára láti sọ àsìkò ìdìbò lábẹ́ òfin. Bí àbá yìí bá di òfin, àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC yóò ṣe àtúntò sí ọ̀nà iṣẹ́ wọn, èyí tí yóò mú kí ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ sí yá ju ti tẹ́lẹ̀ lọ. Orílẹ̀-èdè UK ṣetán láti ti Nàìjíríà lẹ́yìn. Lórí àbá yìí, orílẹ̀-èdè United Kingdom sọ pé òun ṣetán láti ti Nàìjíríà lẹ́yìn nípa àtúnṣe òfin ìdìbò ọdún 2022. Olórí ẹ̀ka ìdàgbàsókè àti ìfọwọ́sowọ́pọ̀ Head of Development Cooperation, Foreign, Commonwealth and Development Office FCDO Cynthia gbóríyìn fún Nàìjíríà lórí ọ̀nà láti mú ìdàgbàsókè bá ìlànà ìdìbò rẹ̀. Cynthia sọ pé ó dùn mọ́ UK láti ti Nàìjíríà lẹ́yìn lórí ìgbìyànjú rẹ̀ láti gbé ìjọba àwaarawa ga. Àwọn orílẹ̀-èdè tó ṣeéṣe kí ikọ̀ Super Eagles bá pàdé nínú play-off láti yege lọ sí ìdíje fún ife ẹ̀yẹ àgbáyé nìwọ̀nyí. Àjọ eré bọ́ọ̀lù ní ilẹ̀ adúláwọ̀ CAF ti kéde ibi tí ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje àwọn ipò kejì orílẹ̀-èdè tí wọn kò ní àǹfààní láti lọ sí ìdíje ife ẹ̀yẹ àgbáyé tí yóò wáyé ní ọdún tó ń bọ̀. Nínú àtẹ̀jáde tí CAF fi léde, orílẹ̀-èdè Morocco tó ń gba àlejò ìdíje ife ẹ̀yẹ adúláwọ̀ ti ọdún 2025 náà ni yóò gba àlejò ìdíje play-off yìí láàrin àwọn orílẹ̀-èdè ilẹ̀ Áfíríkà. Àwọn orílẹ̀-èdè mẹ́rin tí wọ́n wà ní ipò kejì ṣùgbọ́n ní ọ̀pọ̀ àmì ni wọn yóò ní àǹfààní láti kópa nínú ìdíje play-off yìí. Ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà yóò pẹ̀lú àwọn orílẹ̀-èdè yìí bí wọ́n ṣe borí àwọn akẹgbẹ́ wọn láti orílẹ̀-èdè Benin pẹ̀lú àmì ayò 4-0. Victor Osimhen mi àwọn ní ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí Frank Onyeka náà sì gbé ikọ̀ Super Eagles wọ ìpele play-off fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ ikọ̀ Super Eagles pẹ̀lú Benin ní ìlú Uyo ní ọjọ́ ìṣẹ́gun Tuesday, wọn yóò gbéra lọ sínú ìdíje play-off níbi tí wọ́n ti máa wọ ìyá àjà pẹ̀lú orílẹ̀-èdè mẹ́rin míì láti ilẹ̀ adúláwọ̀. Àwọn orílẹ̀-èdè mẹ́rin tí yóò kópa nínú play-off yìí ní orílẹ̀-èdè Nàìjíríà, Gabon, Cameroon àti Democratic Republic of Congo. Inú oṣù kọkànlá ní àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yìí máa wáyé ní orílẹ̀-èdè Morocco tí ikọ̀ Super Eagles yóò sì lọ́kìtìpọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Gabon. Ẹni tó bá borí ni yóò bá orílẹ̀-èdè tó bá borí láàrin Cameroon àti DR Congo. Orílẹ̀-èdè tó bá borí ìdíje play-off yìí ni yóò lọ sojú ilẹ̀ Áfíríkà nínú ìdíje play-off mìíràn tí àjọ FIFA tí yóò sì máa pàdé àwọn orílẹ̀-èdè mìíràn káàkiri àgbáyé láti gba tíkẹ́ẹ̀tì lọ sí ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti ọdún tó ń bọ̀. Lẹ́yìn ọ̀pọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ káàkiri fún àwọn orílẹ̀-èdè láti kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé, àwọn akọ̀ròyìn BBC News Yorùbá ṣe àkójọpọ̀ àwọn orílẹ̀-èdè tó ti gba tíkẹ́ẹ̀tì láti lè kópa. Àwọn orílẹ̀-èdè tó ń gba àlejò: Canada, Mexico, United States, ilẹ̀ Asia, Australia, Iran, Japan, Jordan, Qatar, Saudi Arabia, South Korea, Uzbekistan, ilẹ̀ Áfíríkà, Algeria, Cape Verde, Egypt, Ghana, Africa Coast, Morocco, Senegal, South Africa, Tunisia, ilẹ̀ Europe, England. Àwọn ọmọ ìgbìmọ̀ TESCOM Ọ̀yọ́ gbóṣùbà káre fún gómìnà Mákindé lórí gbígba ó lé ní 10,000 àwọn olùkọ́. Àwọn ọmọ ìgbìmọ̀ bọ́ọ̀dù TESCOM ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbóríyìn fún gómìnà Ṣèyí Mákindé fún àfikún àti yíyan àwọn olùkọ́ tuntun 7,000 àti àwọn òṣìṣẹ́ non-teaching 3,000 sí àwọn ilé ẹ̀kọ́ gbogbo nípínlẹ̀ Ọ̀yọ́. Níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn olùkọ́ tuntun tí ìjọba ṣẹ̀ṣẹ̀ gbà náà, èyí tó wáyé ní gbọ̀ngàn ńlá ilé ẹ̀kọ́ Anglican Grammar School ní agbègbè Ọjà Tuntun l'Ógbómọ̀ṣọ́, níbi tí ọ̀gọ̀rọ̀ àwọn olùkọ́ tuntun tí ìjọba ṣẹ̀ṣẹ̀ gbà káàkiri ìjọba ìbílẹ̀ 5 ti péjọpọ̀. Alága ìgbìmọ̀ TESCOM arábìnrin Olúbùkọ́lá Ọ̀làdìpúpọ̀ sọ pé ìgbésẹ̀ tí ìjọba gbé náà jẹ́ àfihàn pé gómìnà Mákindé ti tẹ̀síwájú pẹ̀lú ìlérí rẹ̀ láti mú àyípadà rere bá ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní sísàmúlò àwọn òṣìṣẹ́ tuntun náà máa ran àwọn ilé ẹ̀kọ́ lọ́wọ́ gan-an ni, yóò sì jẹ́ kí ẹ̀kọ́ dáa sí ní gbogbo ilé ẹ̀kọ́ girama l'Ógbómọ̀ṣọ́ àti yíká ìpínlẹ̀ Ọ̀yọ́. Alága ìgbìmọ̀ TESCOM
tún fi kún pé ìlànà tí ìjọba là kalẹ̀ fún yíyan àwọn èèyàn náà dá lórí òtítọ́ àti ní ìbámu pẹ̀lú ìlànà òfin láì fi ti ẹlẹ́yàmẹ̀yà tàbí ẹgbẹ́ òṣèlú kankan ṣe. Ó ní àwọn olùkọ́ tuntun tí ìjọba ṣẹ̀ṣẹ̀ gbà náà ní àwọn máa pín sí àwọn ilé ẹ̀kọ́ girama káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn òṣìṣẹ́ náà pẹ̀lú. Nígbà tó ń bá ikọ̀ ìròyìn wa Drive TV sọ̀rọ̀, Honorable Afọlábí Olúṣọlá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Àfò yìn ìgbésẹ̀ náà tí ìjọba gbé lórí gbígba àwọn olùkọ́ náà gẹ́gẹ́ bí ohun tí yóò ru ìlera ètò ẹ̀kọ́ sókè jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Afọlábí sọ pé ìgbésẹ̀ náà jẹ́ apá kan nínú àfihàn ìlérí gómìnà Mákindé láti sọ ètò ẹ̀kọ́ dọ̀tun àti láti pèsè iṣẹ́ fún àwọn èèyàn ọ̀dọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Lórúkọ gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ TESCOM, abilékọ Olúwatóyìn Àjíbọ́lá, ọ̀gbẹ́ni Bámijí Ògúngbàró, Honorable Amirat Ayọ̀kúnnú Àríyọ̀, Honorable Razak Mustapha àti amòfin Gbádégẹṣin Isiaka Adéníyì ní Honorable Afọlábí dúpẹ́ lọ́wọ́ gómìnà Onímọ̀-ẹ̀rọ Ṣòyí Mákindé lórí yíyan àwọn olùkọ́ tuntun náà. Ó ní ìgbésẹ̀ náà jẹ́ apá kan nínú ìlérí tí gómìnà Mákindé ṣe láti gba àwọn èèyàn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ síṣẹ́ àti gbígbọ́nwọ́ sí ètò ẹ̀kọ́ lójúnà àti mú ẹ̀kọ́ rọrùn fún àwọn akẹ́kọ̀ọ́ àti ìgbé ayé ìrọ̀rùn àwọn olùkọ́ náà pẹ̀lú. Nínú ọ̀rọ̀ rẹ̀, Honorable Afọlábí Àfò mọrírì ìgbìyànjú àti akitiyan olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà Honorable Ṣẹ́gun Ògúnwùyí fún ìlàkàkà rẹ̀ láti mú kí àwọn èèyàn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ di òṣìṣẹ́ ìjọba, ní pàtàkì di olùkọ́. Ó ní lábẹ́ ìṣàkóso ìjọba Mákindé tí Honorable Ṣẹ́gun Ògúnwùyí jẹ́ olórí òṣìṣẹ́, àwọn òṣìṣẹ́ ò fìgbà kankan dáṣẹ́ sílẹ̀. Ìgbà tí ó bá fẹ́ dàbí ẹni pé ó fẹ́ ní ààyè láwọn ibì kan, ní kété tí olórí òṣìṣẹ́ bá ti gbọ́ ni yóò ti dé ti gbọ́ gómìnà tí wọn yóò sì ṣe àtúnṣe rẹ̀. Ó ní ìgbésẹ̀ yìí jẹ́ apá kan nínú ìlérí tí gómìnà Mákindé ṣe láti gba àwọn èèyàn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ síṣẹ́ àti gbígbọ́nwọ́ sí ètò ẹ̀kọ́ lójúnà láti mú ẹ̀kọ́ rọrùn fún àwọn akẹ́kọ̀ọ́ àti ìgbé ayé ìrọ̀rùn àwọn olùkọ́. Bákan náà ló jẹ́jẹ́ àtìlẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀ TESCOM láti sa ipá wọn lójúnà àti ṣàtìlẹ́yìn fún akitiyan gómìnà lórí ètò ẹ̀kọ́, ní pàtàkì jùlọ àmójútó àwọn olùkọ́ láwọn iléèwé gbogbo yíká ìpínlẹ̀ Ọ̀yọ́. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.